Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ò gbogbo ọmọ Yorùbá ọ̀dẹ̀ ọ̀dùn bí ṣàlàáfíà làbá gbogbo lé bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ Yorùbá nation òun nìkan ló lè ṣe lọ́wọ́ yìí ó ti tù wá ṣẹlẹ̀ ara nǹkan tá à ń sọ rèé oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ kí Elédùmarè kó ṣàánú wa ni àwọn vigilante àwọn gọ́dà báwọn gangan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tó yẹ kí àwọn sójà kan máa ṣe báyìí o bẹ́ẹ̀ ni àwọn vigilante ló wá ń ṣiṣẹ́ yẹn ẹ̀ṣẹ̀ wá yé wa nígbà tí wọ́n ní pé àwọn air force tí wọ́n náà wọ́n ṣe mistake tán pa àwọn vigilante tán fi àdó olóró tí wọ́n fi pa àwọn vigilante tó jẹ́ pé gbogbo wọn mọ̀ pé ok àwọn wọ́n lè ṣe iṣẹ́ yẹn dáadáa lọ́wọ́ yìí bí gbogbo ẹ ṣe ń lọ ó ti fi wá hàn wípé àwọn vigilante gangan àwọn ni wọ́n ń ṣiṣẹ́ yìí ẹ mọ̀ pé lọ́wọ́ tá a ṣe ń bá yín sọ̀rọ̀ ẹni tẹ́ ń wò yìí òun ló ń pè ní mẹ́ẹ̀dàdá ó ti yé yín àwòrán ẹ̀ lẹ́ ń wò yìí èèyàn burúkú rèé o èèyàn burúkú gbà apànìyàn ògbóǹtarìgì agbésùnmọ̀mí ó lè ṣojú mẹ́ àwọn kan tẹ̀sán pé pẹ̀lú bó ṣe fáìn tó bóyá dá lọ́mọkùnrin tó yìí iṣẹ́ inú ẹ̀ ó burú jáì lọ́wọ́ tá a ṣe ń bá yín sọ̀rọ̀ àwọn vigilante wọ́n ti pa wọ́n ò pa lásán o bó ṣe pa tán báyìí wọ́n gé orí ẹ̀ lọ ni kan fi máa hàn pé ẹ̀yin sójà ibi tẹ́ tàn wá ó tó èwo ni pé ẹ máa ní pé ẹ pa àwọn ará bíi àárín wọn àwọn lè wọ́n gbé orí ẹ̀ wọ́n gbé lọ ní gẹ́gẹ́ bí ìròyìn tó ń dé bá alákòókò ọ̀wẹ́ ara kan tá à ń sọ rèé pé ọmọ Yorùbá ẹ gbáradì wọ́n ní pé bọ́dẹ̀ pé iṣẹ́ tó ń ṣe yìí pé wọ́n ò dúró dé ìjọba o wọ́n ti ẹ̀ wojú ìjọba kankan àwọn vigilante wọ́n ya wọnú igbó wọ́n dẹ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe kò sí kan tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n ní pé bọ́n ṣe ya wọbẹ̀ yẹn pé ó ti pẹ́ tó ti ń pa àwọn èèyàn wọ́n ti ń pa àwọn èèyàn wọ́n ní pé òkè sì sọ pé ìjọba kò rẹ́dì àti gbà wọ́n lẹ̀ bọ́n ṣe ya wọ gbó nìyẹn èní tí ìjọba dé ìjọba máa sọ pé a ti gbìyànjú ẹ má wọ́rì à ń gbìyànjú ara wa a máa make sure pé a mú wọn mọ́lẹ̀ àwọn vigilante ti gbọ́n àwọn òdòdó yẹn mọ́ olúkálùkù ti ń bẹ wọgbó wọ́n ti ń ṣe bó ṣe yẹ kó rí wọ́n ti ń ṣiṣẹ́ fúnra wọn àwọn náà lọ sọ pé lásìkò àtó ẹ máa gbára yín là ní o òun ló ti ṣẹlẹ̀ yìí àfi kí Elédùmarè gbà wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa béèrè pé bó ló ti ṣẹlẹ̀ gan-an eléyìí ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara ibẹ̀ ni ó ti ṣẹlẹ̀ tí àwọn vigilante agbègbè yẹn wọ́n já wọnú gbó wọ́n dẹ̀ make sure pé wọ́n pa oríṣiríṣi nínú àwọn arábì tó fi jẹ́ pé wọ́n tún wá pa ọ̀gá wọn ní ẹni jẹ́ o kẹ́rì pé bó ṣe ń lọ ń sìn ó ti wá di wípé oníkálùkù ti wá gbọ́n báyìí bẹ́ẹ̀ ni olúkálùkù ti wá rí pé òkè ó dàbí àwọn ìjọba igan wọ́n ń bẹ̀rù àti sọ pé òkè ẹ lọ jà fúnra yín wọ́n fi abẹ́ ahọ́n sọ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n ó ti wá yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò ṣe pé àwọn ìjọba gan wọn kò ṣe pé wọ́n gọ̀ ẹ̀yin lẹ máa jára yín kò ṣe gbogbo ẹnu ló máa fi sọ fún yín pé ẹ lọ jà fúnra yín kò ṣe gbogbo ẹnu ni ó ti wá dójú ẹ̀ báyìí àfi kí Elédùmarè gbà wá ara nǹkan tá à ń sọ rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jáde pé a lè máa continue by now shey na like this we go dey wey things go dey spoil a lè continue by òun náà lẹ ti rí yẹn notorious bandit me dada shot dead by vigilantes in Zamfara okay òun lẹ ti gbọ́ yẹn onto this one a deadly confrontation broke out on Wednesday afternoon between local vigilantes and armed bandits in Garagi village, Maru local government area of Zamfara state, resulting in the death of a third bandit known as Me Dada. Well, onto this one, security expert
Bakat Singh shared the development in a post on X, revealing that the bandit was spied and then beheaded during the clash. Ó ti wá yé yín bẹ́ẹ̀ yẹn bó ṣe pa tán wọ́n gé orí ẹ̀ ayé ẹ̀ ní da bó ṣe kó máa lọ rèé gbogbo ọmọ Yorùbá àti ní pé ó níbi tó máa dé gbogbo tí àwọn kan yìí ń dákẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ pé kò kan àwọn ó máa níbi tó máa dé ẹ̀ ní máa sọ pé kí à ń dúró de ìjọba kí ìjọba ro alágbára tí ìjọba fi lè dá wa lóhùn pé òkè ká ṣe kọ́ tá a bá ṣe pé mélòó ni wọ́n agogo táìmù yẹn wọ́n ló ti lọ àwọn Haúsá sìn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọ̀tá wọn nítorí pé àwọn arábì wọ́n ti pa wọ́n lóní pakópa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń dunnú pé Olúwa ṣeun pé tẹ́ lọ́wọ́ bí gbogbo ẹ ṣe ń lọ nǹkan tá fẹ́ rèé kí ó máa lọ báyìí kò wá sí pé àwọn kan wọ́n kàn fẹ́ máa ṣe wà lọ́sẹ̀ pé àwọn vigilante wa wọ́n gbọ́dọ̀ jáde tán bẹ́ẹ̀ la ṣe ń pariwo ṣe báwa náà ní vigilante àwọn Àgbẹ̀kọ̀yà kí ni iṣẹ́ yín ẹ̀yin náà jáde tán ṣiṣẹ́ yín bí iṣẹ́ dúró wọ́n ti ní pé àwọn Àmọ̀tẹ́kùn pé abẹ́ ìjọba náà wà àwọn gan ní lè ṣe gbogbo àwọn iṣẹ́ báyìí ṣùgbọ́n àwọn Àmọ̀tẹ́kùn wọ́n ń gbìyànjú náà wọ́n ń gbìyànjú ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe ń lọ kí gbogbo àtàrà ti lè jáde tán àwọn ará bíi wọ́n á mọ̀ pé kò ń ṣe ṣeré mọ́ lẹ́yìn tí wọ́n pa May Dada tẹ́ ń rí wọ́n ní wọ́n gé orí ẹ̀ dànù ní olórí burúkú àwa mọ̀ bóyá wọ́n gbé orí ẹ̀ lọ ṣùgbọ́n wọ́n ní wọ́n gé orí wèrè dànù kán lè mọ̀ pé kò sí ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì mọ́ bí gbogbo ẹ̀dẹ̀ ṣe ń lọ kí gbogbo ọmọ Yorùbá máa gbáradì nítorí àwọn arábì wọn ò bá wa ṣeré rárá o nítorí pé bí gbogbo ẹ̀ ṣe ń lọ ìtọ́ má ti lè rí pé wọ́n ti ń lé àwọn pa ní gbogbo agbègbè yẹn wọ́n á rí pé ẹ̀yin kẹ̀dẹ̀rẹ́ ẹ̀yin ọmọ Yorùbá dàbẹ́ yẹn ẹ̀ tí rẹ́dì ibẹ̀ wọ́n máa sá wá sílẹ̀ Yorùbá ni o ìdí rèé tí gbogbo àwọn ọlọ́dẹ wa gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà gbogbo àwọn vigilante ilẹ̀ Yorùbá níbo ló wà ṣé ẹ̀yin náà ṣáà rí bó ṣe ń lọ báyìí kólúkálùkù di agbègbè yín mú ni o di ìpínlẹ̀ yín mú ni o nítorí pé àwọn arábì tí àwọn láti rí pé tàwọn ti north wọ́n ti ń lé àwọn dànù the next thing ilẹ̀ Yorùbá ni wọ́n máa fẹ́ máa sábọ̀ wọ́n máa ti rò pé àwọn eléyìí wọ́n ti gọra wọn ká tètè máa bọ̀ ṣùgbọ́n tẹ́yìn náà bá ti gbáradì má dúró de ẹni ìjọba kankan bí kankan nítorí pé àwọn ìjọba gan tẹ̀ ti sọ T.Y. Danjuma kọ́ ló sọ ń gbà yẹn former chief of defence staff ó ní wo ẹ̀yin lẹ́ máa gbára yín o ẹ máa tètè jára yín gbà lọ́wọ́ àwọn arábí àjẹ́bẹ̀ ìjọba nìkan ò lè dá ṣe o ó dàbí àmì náà ni wọ́n ti fi ń hàn báyìí o àwọn èèyàn ti jáde tán pé ó kì í dàbí tó tọ́ máa ní àbí tá a bá ti pariwo títí ìjọba máa ní pé à ń gbìyànjú ara wa ṣùgbọ́n sìn àwọn arábí ti rí pé ó dà pé ìjọba gan apá wọn gan ò lè dá káwọn arábí so ká ṣiṣẹ́ fúnra wa bó ṣe wà nìyẹn ọmọ Yorùbá àníri jù báyìí lọ lórí eléyìí a ó máa bẹ o ọ̀bẹ níbẹ̀ iṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò ẹni tó bá lámà bọ̀ òun là ní dé bá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.